yá gbogbo ogun tó wò mí ṣe rí ọ̀rọ̀ Awíkonko Rotimi Daniel Awíkonko àti ọ̀rọ̀ bọ̀bọ̀ Tèmítọ́pẹ́ Ìbíjọbí ọ̀rọ̀ wọn ti wá di gbàgbósí o ó ti wá di gbàgbósí mo rò pé information àwọn méjèèjì ni mo ti mú wá fún yín first mo kọ́ mú ti Rotimi wá fún yín níbi tó gbé ti ń kí fún tó gbé ti ń ṣe ìpè fún lọ àtàrí nǹkan tó ṣe fún Rotimi tó du Rotimi lórí bó ṣe lọ ta information jáde àti bó ṣe jí owó Ìyá Ìjẹ̀ṣà lórí fóònù Ìyá Ìjẹ̀ṣà mo rò pé gbogbo ilẹ̀ ti gbọ́ yẹn ok òun náà tún wá jáde mo gbàgbé orúkọ interview tí ó interview ẹ̀ yìí òun náà tún wá sọ gbogbo nǹkan tó ju títí ẹ̀ náà tó nígbà tí wọ́n lọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí Ìyá Ìjẹ̀ṣà ṣe parọ́ mọ́ bí Ìyá Ìjẹ̀ṣà ṣe lọ sí MTN office tí wọ́n sọ fún Ìyá Ìjẹ̀ṣà pé anybody ò jí owó ẹ̀ owó Ìyá Ìjẹ̀ṣà tó wà ń bẹ̀ lóríṣiríṣi mo rò pé mo mú yẹn náà wá fún yín inú mi dẹ̀ dùn pé ẹ̀yin tẹ́ ẹ lóore ọ̀fẹ́ àti comment lórí ẹ̀ àwọn kan tiẹ̀ sọ wípé Tèmítọ́pẹ́ ò kì í ṣe pastor mo rí iná ń dá comment wọ́n ní kò kì í ṣe pastor fine èmi ò mọ̀ bóyá pastor ni èmi ò mọ̀ bóyá kò kì í ṣe pastor but according to nínú ọ̀rọ̀ tí ó ń sọ nínú àwọn tó ń interview ẹ̀ wọ́n jẹ́ kó máa yé pé pastor ni níbi tó náà ti lọ ṣe àwọn iṣẹ́ ọ̀dọ̀ Àgbàlá Gabriel ọ̀dọ̀ Olúalọ́ ó jẹ́ kó máa yé wa pé pastor lòun bóyá pastor ni bóyá kò kì í ṣe pastor ẹ̀yin tẹ́ tún mọ̀ ju èmi lọ èmi ò mọ̀ now ọ̀rọ̀ yẹn ti wá di gbàgbó sí báyìí ó ti wá di fàájà part 2 báyìí nísìn now mo rò pé àwọn bọ́dì kan wá rí i pé kò ní dáa kí ọ̀rọ̀ yìí máa lọ báyìí torí pé kí ni tá a bá fẹ́ rí ojútùú sí ọ̀rọ̀ Yẹ́misí Òbètú àwáyì kò ní dáa kí ọ̀rọ̀ yìí máa lọ báyìí mo rò pé wọ́n wá interview wọ́n wá pe àwọn méjèèjì sí the same platform lórí social media ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Mr. Rotimi fúnra rẹ̀ àti Tèmítọ́pẹ́ fúnra rẹ̀ náà ẹ wá gbọ́rọ̀ lẹ́nu wọn. After I have tried to reach Baba Ezekiah on more than 10 numbers, just response
months. Lady yẹn dẹ̀ sọ fún mi pé Mr. Rotimi ẹ̀yin lẹ́ni kí n má gbójú mi jáde. Mo máa sọ ṣojú bàbá Ezekiah báyìí tí wọ́n bá fẹ́ pa nǹkan kan òun jẹ́ ti fẹ́ commit suicide yan tẹ́lẹ̀ lórí wa. By the way now, nígbà tí Tọ́pẹ́ wá bá mi, Lagbaja ní nǹkan tí Tọ́pẹ́ kọ́kọ́ sọ tó dẹ̀ fi ń scam àwọn èèyàn káàkiri everybody tó ń gbọ́ wa lé ní gbọ́ ni wípé láti kékeré òun lòun ti ń jalè bàbá òun lẹni tó kọ́kọ́ mú un lọ sí tọlọ́pàá. Nígbà oúnjẹ ti ṣẹ̀wọ̀n 12 times. Lagbaja tẹ bá wà ní ṣùsì mi, ẹ máa kọ́kọ́ rò pé ẹni yìí ti wà highly repentant. Wípé ẹni tó bá ní nǹkan tó ń pè ní conscience tó dẹ̀ ti wà truly repent ló lè sọ ọdún kan báyìí ti dá. Many Christians ń bò nǹkan mọ́ra tó ẹgbẹ́ wọn kàn fi ń parọ́ on the surface. That was the number one thing he told me before God and man. Tó jẹ́ kí n kọ́kọ́ accept pé ẹni yìí lóòótọ́. Wọ́n dẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ Olúwa lọ́jọ́ yẹn. Ó ń fi àwọn evidences pé òun ṣe program báyìí, receipt báyìí wá lọ́wọ́ òun and everything. So before I could even allow him to come and speak lórí ọ̀rọ̀ Olúwa lórí platform mi, ẹ ti gbàgbé pé yes, mo ṣe due diligence mi. Àwọn voice note tó wà lọ́wọ́ mi ó showcase bí bọ̀bọ̀ ṣe sọ fún mi ẹ má wọrí mo ti wà pẹ̀lú 100%. In fact, ẹ bá fẹ́ gbọ́ nípa Àgbàlá Gabriel, tẹ bá fẹ́ gbọ́ nípa ìlú Yọ̀mádé, tẹ bá fẹ́ gbọ́ nípa àwọn pásọ̀ kankan mo ti ṣe tán. Tọ́pẹ́ máa notice wípé lẹ́yìn títí Olúalọ mi ẹ̀ bá béèrè rí lọ́wọ́ ẹ̀ nípa other pastors. Torí from that instance, mo rí wípé ntí Tọ́pẹ́ ní mind ni wípé bóyá mo jẹ́ kan lára àwọn tó máa ń fi platform wọn rí ìṣòwò. Mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé I will never do tí n bá fẹ́ ṣe fún ẹ̀ máa ṣe lápò ara mi nínú iṣẹ́ òògùn mi, nínú iṣẹ́ òtútù máa yà ṣe lápò ara mi. Now, ó bá sọ fún mi pé ó máa lọ wo ọmọ ẹ̀ ó sọ sórí gbogbo ọmọ ẹ̀ fún mi gbogbo ok fi sórí sílẹ̀ tó ló máa ń sọ̀rọ̀ jù. What is the way forward? Ṣé o níṣẹ́? And as a matter of fact, I will let you know that Tọ́pẹ́ ò níṣẹ́ tó ń ṣe. Kí ni nǹkan tó ń ṣe tó fi ń mówó wọlé fúnra and everything? Ó ní òun máa ń fi garawa rent fáwọn èèyàn fi pọnmi and everything. Before that time, mo ti sọ lórí live video mi wípé mo fẹ́ bless èèyàn 40,000. Kò sẹ́ni tó ṣiṣẹ́ sẹ́ni kankan lọ́wọ́. Pásọ̀ Tọ́pẹ́ máa sọ. Báwo ni ìjọ yẹn wá sọ wípé àwọn máa fi kún pé ká bless èèyàn 12. As a matter of fact, eventually èèyàn 20 la ṣe. Now, nígbà tí mo béèrè lọ́wọ́ Tọ́pẹ́ because ó fẹ́ líǹkì oore tí mo ṣe fún àtẹlẹ́ tí mo fẹ́ ṣe fún, ó fẹ́ líǹkì ẹ̀ mọ́ wípé torí iṣẹ́ tí mo torí ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀ṣà táwọn lọ. Everybody tó pọ̀ mí lórí social media tí mo fi ti pẹ́ mi ń ṣe show off tí bá máa ṣe pẹ̀lú àwọn ìwé. Náà bàjẹ́ jẹjẹ kùtù ní ariwo ẹ̀ pọ̀ ó kẹ́ máa sọ̀rọ̀ lọ. So finally mo wá béèrè pé okay, èló lẹ̀ ń rẹ̀ǹtì garawa and everything. Eventually mo send owó sí wípé kì í ṣe lára ilé ìta promise àwọn èèyàn lápò ara mi ni mo tún mélòó tó rà àti háyè tán. Ó dẹ̀ appreciate ẹ̀ fún àárọ̀ ọjọ́ kejì ó ti jí ó ti ń ṣàdúrà ó ti ń ṣe ó ti ń mọ̀. Èmi ò fẹ́ gbogbo irú nǹkan báyìí. Ìyẹn lọ. Nípa títọ́ mẹ́ ní kí ni stage ọmọ yẹn kí ni details and everything. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí mo Samuel bá wà nílé ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n wọlé kí wọ́n wá já mi nírọ́. Àti ìró ọ̀rọ̀ Èkìtì rárá in fact matter of fact ìdí ní nọ́mbà Ìyá Ìjẹ̀ṣà lọ́wọ́ anybody lọ́wọ́ yàtọ̀ sí ẹni tó kọ́kọ́ wá sọ fún mi wípé Mr. Rotimi I need the help yín lórí ọ̀rọ̀ Ìyábọ̀ báyìí èmi àti Ọláṣídọ́ sọ̀rọ̀ back and forth. Finally mo ní ìwọ Tọ́pẹ́ kí ni stage ọmọ yẹn wà ní St. Stephen's orphanage home. Èmi lélẹ́yìí orphanage home tí mò ń help ní Ìbàdàn àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ bíi 21 àwọn máa bí irun yẹn ni kò ní mí lára láti 2010. So ọmọ kẹ yìí náà kẹ ẹ tábà lè ṣe fún ẹ lórí ẹ a máa ṣe. Inú ẹ̀ dẹ́ dùn pé òkè òun máa lọ sí àwọn schools tó wà lánàá tó bá lọ sí bí school 3 mẹ́rin èyí tó bá convenient jù fún mi lápò ara mi òun ni máa fọmọ yẹn sí tí máa dẹ̀ máa tọ́jú ọmọ yẹn.
sí ni torí mi iṣẹ́ tó ń ṣàṣeyàn. Wọ́n sáwọn ẹ̀dẹ́ lókè àjọ máa sọ̀rọ̀ lórí ẹ̀, àwọn máa advice bá a ṣe máa gbọ́ ìgbà ọ̀tẹ̀ pé kọ́mọ yẹn máa dọmọ lọ́mọ kó má lọ bẹ̀rẹ̀ sí ní hùwà bíi ti bàbá ẹ̀. And I think for the society for Nigeria, téèyàn bá lè save ọmọ kan mo máa ń sọ ọmọ yẹn lè jẹ́ ni tí ó gba a lot of people lọ́la tí Tọ́pẹ́ ìbá ní ìmọ̀ àtòyé yẹn. Finally, à ń sọ yẹn lọ lọ́wọ́ tẹ́ ẹ bá wà lórí ẹ̀rọ ayélujára ẹ máa rí àwọn tó ń dúró tì mí dání sí wípé ṣé wọ́n lẹ bí Ìyábọ̀ gan ni. Kí n tó find out wípé ara tèmi gan ni sọ ti ń rùn lórí ọ̀rọ̀ Ìyábọ̀ pé mo mọ̀ Ìyábọ̀ ní my true ọ̀rẹ́ mi tájọ lọ UI fún mi alẹ́ mi ní forúkọ yẹn pamọ́. Ó pè mí lórí fídíò àti mo rí láti fún ẹ láti 2005. Ó kàn send message ló tì mí this is Fúnmi Alẹ́ we need to talk. Tí mo ṣe tán bí iṣẹ́ báyìí mo gbà ní fídíò call straight ni. Níjọ́ tí mo máa bá Fúnmi Alẹ́ sọ̀rọ̀ ìyàwó Ṣẹ́gun wà bẹ́ẹ̀ níbi tó close dé. Irọ́ ni ara mi ní sọ ti rùn ó ní Ìyábọ̀ bàbá mo ní mọ̀ Ìyábọ̀ ní máa tí mo máa ń wá jàmàlà ní Belgium náà ní ẹni báyìí ni mo ní mo mọ àwọn ẹgbẹ́ Ìṣẹ́gun àti Gbénga náà. Finally, okay, n ta máa ṣe ni wípé iṣẹ́ ti di ṣíṣe. Lórí ọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń takò mí wípé Rótìmí wọ́n kọ́ ní ẹbí Ìyábọ̀ jẹ́ káwọn ẹbí ẹ̀ gan sọ̀rọ̀ síta. Ẹni tó jẹ́ ìgbésẹ̀ yẹn wá fún mi òun forí ara ẹ̀ pamọ́ ẹ̀ fún bá. Okay, ṣé o lè bá mi gẹ́ẹ̀tì nọ́mbà Ìyá Ìjẹ̀ṣà? Ó ní òun ò tiẹ̀ ní gẹ́ẹ̀tì lásán àjọ máa ṣe conference call. Mo ṣì ní rékọ́dì yẹn lọ́wọ́. Ìyá Ìjẹ̀ṣà dẹ̀ sọ fún mi yẹn pé ó ti tó ọdún 4 táwọn ti rí ọmọ yẹn bá sọ̀rọ̀ lásán àwọn òde lágbára kankan àwọn ọmọ yẹn kankan. Ìjọ yẹn náà lọ́rọ̀ Major Obi jáde. Major Obi jẹ́ ni tó jẹ́ bàbá níjọ wedding ní Olúalọ. Tí wọ́n fa Ìyábọ̀ ní Olúalọ lọ́wọ́ torí bàbá wọn ti kú ti pẹ́. So Major Obi ni ọ̀nkù tí wọ́n ní àbàbà tó ẹ̀bùn wọn dàgbà. Investigation ìgbémi dé ọ̀dọ̀ pastor Baptist amúwọ́dọ̀ fi Baptist church pastor tó so wọ́n pọ̀ jọ yẹn mo ní details mo ní dèmi àti wọ́n jọ sọ lọ́wọ́. Ẹjọ́ kílẹ̀ tún lè ràn wá lọ́wọ́ we are not alleging anything against Olúalọ we just want Olúalọ to provide the whereabouts of Ìyábọ̀. Àṣù màmá kí màmá dẹ̀ rọmọ ẹ̀ bá sọ̀rọ̀ ó tán àtàwọn ọmọ wọn. Ẹ̀dẹ̀ máa notice pé gbogbo fídíò sì tí mò ń post I am maintaining that. Finally, nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú mi lórí social media ṣé wọlé bí wọn ní ẹ̀dẹ̀ mọ̀ pé táwọn èèyàn bá ń wọ excuse náà lórí man of God wọn náà they can do anything. Okay. Ẹjọ́ sista Kẹ́ńtẹ́lì bá wa pé Ìyá Ìjẹ̀ṣà pé mo fẹ́ rán àwọn èèyàn méjì sí wọn. Ó dẹ̀ di dandan kí wọ́n pariwo síta. Lọ́yà ń sọ fún mi pé Mr. Rótìmí ó dìgbà tá a bá tó rí àwọn letters yìí sẹ́ẹ̀ látọ̀dọ̀ family wọn ká tó gbé gbèsè. Nàìjíríà lófin àdẹ̀gbọ́dọ̀ tẹ̀lé òfin kékeré ní tàlàbà nínú ìbejì. Alára fídíò tá a bá máa ṣe Ìyá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ pariwo síta. Wípé ẹjọ́ ẹgbàmí ẹ̀yàn ọmọ Nàìjíríà torí Mr. Rótìmí ẹ̀ lè dáṣẹ́ ìṣe. Táwọn ọmọ Nàìjíríà bá bá yín kọ wọ́pọ̀ dáadáa, Olúalọ máa mọ̀ wípé kì í ṣe ẹ̀yin nìkan tó bá jẹ́ ẹ̀yin nìkan máa ní kẹgbẹ́nu sọ̀rọ̀ ni. Ẹ sọ fáwọn tẹ bá fẹ́ràn lọ, fídíò yẹn gbọ́dọ̀ express pé Ìyá Ìjẹ̀ṣà ní tara ọmọ. Àbíkọ́ ọ̀rọ̀ mi ò yé yín sìn. Immediately tí lọ́jà bá mi sọ̀rọ̀ tán, mo wá pé Tọ́pẹ́ wípé ìjọ tẹ ẹ bá máa dọ́dọ̀ Ìyá Ìjẹ̀ṣà ẹ jẹ́ kí wọ́n pariwo fáwọn ọmọ Nàìjíríà. Lẹ́yìn ìgbà tí mo ti find out wípé àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ méjèèjì àti Ṣẹ́gun àti Gbénga they were not going to cooperate to sign that paper for whatever selfish reasons. Orí live video mo ti sọ yìí. Finally, ẹni tí òun àti Tọ́pẹ́ jọ fẹ́ lọ, mo ti kọ́kọ́ báyẹn sọ̀rọ̀ torí mo rí pé ẹni yẹn lẹ́ experience irú nǹkan báyìí ju Tọ́pẹ́ lọ. Ó yá èló lẹ fẹ́ fi wọ mọ́tò lọ sí Èkìtì láti Ìbàdàn. Àwọn ṣe báyìí, àwọn ṣe báyìí. Okay, ẹ ṣe gbogbo ẹ̀pọ̀. Jẹ́ irú ìyá báyìí tí mo ti rí condition wọn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi jẹ́, ẹ bá mi fún ìyá níye báyìí. Major Obi náà, pensioner ni wọ́n, ẹ bá mi fún wọn
wọn níye báyìí. Does that connote wípé mo fẹ́ jẹ́ kí wọ́n sign paper tí wọ́n bá ní sign ẹ̀ wọ́n ní sign ẹ̀ lágbàáyé dá kó sì yé tẹ̀lé gbé fún wọn. Meanwhile kó tó dijọ́ yẹn èmi àti Major Obe sọ̀rọ̀ bákan fọ̀ mò ń play voice note wọn. Nígbà tí Major Obe lọ bá kábíyèsí èsì tí kábíyèsí fún Major Obe ó bà wọ́n nú jẹ́ gan. Wípé Olúwa lọ sọ fún wọn wípé òun ò mọ̀ wọ́n rí. Ó dùn bàbá yẹn gan. Kò sẹ́ni tí ò ní dùn. Bàbá wa fún Ìyá Ìjẹ̀ṣà pé àwọn náà fa wàhálà yìí. Torí pé each time táwọn bá béèrè Ìyábọ̀ wọn ló wà. Ó wà. Láì jẹ́ pé Ìyá Ìjẹ̀ṣà ò jẹ́wọ́ fún Major Obe wípé àwọn tí ń béèrè lọ́wọ́ Olúwa pé ọmọ ìdá àní pé wọ́n ní ṣòro. At the time wọ́n ní voice note yẹn lọ pé ó ní pé tán ká má sọ fẹ́ni kankan pé òun máa mú wọn lọ síbi tí Ìyábọ̀ wà. So I was undergoing all of these investigations and all these problems with the lawyer, with everybody. I don't sọ̀rọ̀. Finally, ọ̀rọ̀ bí Major Obe nínú Major Obe fárígà and everything. Mo wá bá Major Obe sọ̀rọ̀ pé either you like it or not, family yín ṣì yẹn yín lẹ́tọ́ wọn dàgbà. Kò síbi tẹ́ẹ̀lì tí Ìyá Ìjẹ̀ṣà sí, obìnrin lóbìnrin á máa jẹ́. Èmi ò dẹ̀ ní gbowó kankan lọ́wọ́ yín torí wípé Ìyábọ̀ dáhùn sọ ẹni mi gán tiẹ̀ wá mọ̀. Èmi ìfẹ́ jà tán fún yín ni. And I think nílẹ̀ bí Nigeria of today, wọ́n ní èèyàn kan ló ń bímọ, igba èèyàn ló ń wò. Ihun tí a fi ń jẹ́ ọmọ Nàìjíríà lé ní respective of the tribe ni wípé community love wà ní gbogbo gbàtà àdàgbà. I don't know the level of that community love ń sẹ́yìn. Now, tá a bá ń sọ̀rọ̀ wípé rántí mi dìde, ṣé ò ní family ẹni kíní kan? Inú mi máa ń bàjẹ́ tí n bá rí kọ́mẹ́ǹtì ẹ̀ lọ́dọ̀ àwọn tí n bá rò pé èèyàn ni wọ́n. Because you are telling me pé tó bá jẹ́ wo ló wà nírú òyà tí ò léèyàn tí ò lẹ́bi tí ò lára. With the family issues tí wọ́n ní, obviously, are you telling me that I don't have that humanity, sympathy to stand up for you? Tí ọmọ mi bá sọnù lọ́la, are you saying that I shouldn't have people that will stand up for my daughter? No! Káṣá máa fọ̀rọ̀ nígbà tá a máa lọ mú sẹ́ńdì 140,000 naira sí arábìnrin yẹn. Nínú 140,000 yẹn, ó tó gbé wọn lọ gbé wọn bọ̀ Èkìtì là ń sọ náà síbàdàn. Ìwọ Tọ́pẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́, o lè fẹ́ ra nǹkan kan lápò ara ẹ̀, o lè fẹ́ mu nǹkan gba 20,000 yìí kó fi ṣe pocket money. Mi ìlú kí mo ja Yorùbá rárá. Ẹ̀kan tí mo sì bọ́dà sí ni wípé tọ́ba ti sáìnì ìwé tó máa help wa láti pọ̀ sókè sí pé olùwàlọ́jọ́ torí ọ̀nà àkànfẹ́ where about àwọn people ó tán. Finally, wọ́n gbéra wọn lọ. Mi rò wípé wọ́n ti ṣe much níbi tí wọ́n lọ kí Tọ́pẹ́ tó máa wá sọ fún mi wípé ẹni tí mo rán tẹ̀lé o oníjẹkújẹ ni o ó yẹ káwọn Tọ́pẹ́ ọmọ pé wọ́n máa gbogbo information yìí mo ní gbogbo ẹ̀ lórí fóònù. Wọ́n ti tóbi jù fáàgán gáràjì ló yẹ káwọn ti wọ mọ́tò àwọn wọ mọ́tò 10,000 mọ́tò 3,000 làwọn wọ̀ ní sọ́lẹ̀ kìnìkàkìnì ìfà wọn tóbi jù bó ṣe yẹ lọ àyẹ̀mí inú mọ́tò gbà wọ́n. What is my business with such information lágbàáyé já? Tí bọ̀bọ̀ ẹ̀ bá jẹ́ èèyàn tí ìṣe ẹranko. Bẹ́ẹ̀ ló ń jẹun yàwùyàwù. Níwà ẹ̀kọ́ ọmọ pẹ̀lẹ́jì yẹn, òun náà máa láàmú fún mi kẹ́lẹ́ mọ́ wa láti Rotimi Daniels gbójú lórí ọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́dì. Bóun ṣe ń fún mi ní information, ilé díẹ̀ náà sọ wípé òun iye tó délé àdùn máa rà títọ́ pẹ́ bá délé àdùn fẹ́ jẹ káwọn bá lọ jẹun níbi kan jẹ mẹ́ta àtọ̀tọ̀ ló jẹ kílẹ̀ tó ṣùṣẹ́ wọ́n tún láwọn sùn sí òtẹ́ kan gbogbo yẹn. Immediately náà tún sọ fún mi bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yìí ó ti yóò ṣe kíní kan máa kí ya tó sáré send owó. Ẹ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ pé àwọn àkáǹtì tó send owó sí jẹ́ àkáǹtì mi ni mo ń yá owó yẹn ní lágbàáyé já. I am telling you the truth. Kí wọ́n lọ wo
Okay, mo tún ní láti raise another 50,000. Okay, kájẹ̀ máa bọ̀ lé. Ìjẹ́jẹ́ pẹ̀ ń sẹ́ndì owó sáwọn méjèèjì ṣá. Kí lẹ wí? Ṣé tọ́pẹ́ mọ̀ pé ń sẹ́ndì owó sáwọn méjèèjì? Kó mọ̀ pé mo tún sẹ́ndì 50,000. Okay. Now, finally, ká máa bọ̀ nílé. Ó yẹ kí tọ́pẹ́ sẹ́ndì àwọn bí ó yẹ kó ṣe sáìn pépà o, wọ́n ṣe ṣàlẹ́bí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé ìyí tí wọ́n lọ sáìn kan, ṣé wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa? That money was a total waste. Lágbàáyéjà. Nígbà tí tọ́pẹ́ ẹ̀ máa gbàgbé yẹn jẹ́ mọ̀ pé ó sọ ìwé yẹn, àríwé yẹn lò, kájẹ̀wá dípò nìkan láti ẹ̀ nídìí. Ó tún fi epo yìí ó yá. I am telling you the truth. A lè lo mọ́ Samuel wà bíbá wọ́n rí ìwé yẹn. Lọ́ọ̀yà ní kí lélẹ̀. Finally, ó wá sọ wípé fóònù tiẹ̀ ti kún o ò tí lè sẹ́ndì kankan sí. Àṣé gbogbo ìgbà tó ń sọ fún mi pé fóònù òun kún lálẹ́ ọjọ́ yẹn. Gẹ́gẹ́ mi lè fi lọ́ọ̀yà lọ́sàn balẹ̀ pé ẹ má wọrí gbogbo tẹ̀ ní ìlú ó ti rẹ́dì. Mo ń sọ ilé fún gbogbo ẹ̀yin tẹ̀ ń blame mi wípé kí n gbalé ẹjọ́ lọ, kí n lọ sí tọlọ́pàá, kí n ṣe kí n mọ̀, mo kàn ń wo gbogbo yín ni. Finally, jẹ́ mọ̀ wípé Tọ́pẹ́ ti ń send àwọn information sáwọn tó máa send ẹ̀ sí. Even before anything got to èmi tí mo rán níṣẹ́. Lára àwọn tó bá send ẹ̀ sí mọ̀, ẹnìkan wá pè mí pé lọ́tẹ̀ṣẹ́ rí nǹkan báyìí mo ní like seriously. Fídíò yẹn wá jẹ́ kan lára àwọn fídíò tí ẹni tí wọ́n jọ lọ sẹ́ndì sí mi. Ìyẹn ni mo kọ́kọ́ pé mo ní ìyá mi ẹ dúró ná. Ṣé ẹ sẹ́ndì fídíò ìyẹn jẹ́ kọ́kọ́ fi òògùn ó fi kọ́kọ́ gbé gbogbo àwọn ọmọ ẹ̀rí náà pé òun bá wù. Péjọ òun ò sọ fún mi wípé ẹni tí mo rán tẹ̀lé tí mo trust ẹ̀ wípé kí n béèrè lọ́wọ́ ẹ̀. Mi ì rò kan tó pẹ́ rárá. Nígbà tí máa béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Lágbàáyé jẹ́ gẹ́sì tó ṣẹlẹ̀ lóhun ẹ̀ bá wọlé. Àwọn sẹ́ǹdì ẹ̀sẹ̀ nìkan ẹni yẹn ìjọ ẹ̀ ni mo mọ̀ pé ẹni ìlú ní pé kó wá sọ́dọ̀ mi. Kó wá sọ̀rọ̀ òru àná ẹni tí mo dẹ̀ mọ̀ dáadáa. And as a matter of fact, èmi àtẹ́ni yìí ò lè jà. Torí kì í ṣe bí òun sẹ́ǹdì ẹ̀ sí kìnnìkan tọrọ promise òun ní 150,000 láti sanwó ilé. Mo bínú gan. How could you do that? When you know how important this message is. Ló bá ń bínú. Okay, ó wá ń bẹ̀ mí bẹ́ẹ̀ kí n má bínú. I need to know gbogbo àwọn tó sẹ́ǹdì ẹ̀ sí. Tí ó jẹ́ ọ̀yẹ̀ fún mi. Mo wá bínú. Nígbà ẹ má gbàgbé wípé mo ti decide pé máa tọ́jú ọmọ ẹ̀. Bọ̀bọ́ yóò rí nǹkan tó ṣe as pé bóyá tó burú jáì ní with his age. Àtọ́rí wípé ó máa ń dárí kò jẹ́ kó mọ̀ pé irun funfun ti yẹ kó máa wà lórí òun. Bàbá Lágbàáyéjà abẹ́ ẹ̀ understand mi. Finally, ó wá bẹ̀rẹ̀ sí ní disturb mi láti ibi ìjọ kejì ìjọ kẹta pé ọ̀rọ̀ ọmọ títí ẹ̀ wọ́n lọ sí court. Owó tí èmi máa fún ẹ pé kò tiẹ̀ lè lọ pé torí mo ti promise ẹ̀ pọ́mọ yẹn máa lọ sí school so that wàá lọ sí court wàá lè lọ ṣe gbogbo kéèsì yẹn. Meanwhile, before ọ̀rọ̀ Èkìtì tó ṣẹlẹ̀, mo ti fún lówó pé kó lọ wo ọmọ yẹn, ó fẹ́ dúpẹ́ pa. Ó fẹ́ ṣe àdúrà ṣe. If I mean evil for you, ṣe máa ro tọmọ ẹ rárá. Number one. Number two, iṣẹ́ fàájà or liberation tí mò ń ṣe. You already know that I'm not using it to make money. So you shouldn't have come with the mindset pé o fẹ́ wá pàtẹ tì mí, o fẹ́ wá ṣí ẹnu tì mí pé torí owó. It won't work. You will be frustrated. Everybody knows. As a matter of fact, the only credibility ti pé tì mí nínú ibẹ̀, I won't do anything for money. You know that kó tó wá. All of a sudden, kàtẹ́ wá fẹ́ gbélé mi lórí. Nígbà tọ́rọ̀ ọmọ yẹn dẹ̀ wá jáde. Mi ì dá lóhùn because Lágbàáyéjà náà bá ń bínú èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àtúmọ̀ mi ní ìdí ara wa. Ó ní mo fọ̀rọ̀ Tọ́pẹ́ ṣe. Now kí n tó sọ nípa mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí mi. Lórí títí ìlú Yọ̀mádé. Ọ̀rọ̀ mi ò yé yín, ẹ jẹ́ kí n ka àwọn nǹkan tí mo fẹ́ kà yìí. Wọ́n yẹn nìkan ní chọ́ọ̀chì Yọ̀mádé kó máa relate pẹ̀lú ẹ̀ whatever pé bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan fún un.
lady yìí, this very young lady wá wà lórí fóònù pẹ̀lú Tọ́pẹ́. Ẹni yẹn wá ní òun gba call mi. Ó wá sọ fún Tọ́pẹ́ pé máa gbé ẹ padà, which is normal. Ẹni yẹn ò dẹ̀ gbé padà, ó sùn lọ torí lè jíṣu. Ẹ jẹ́ kí n ka àwọn mẹ́sẹ̀gì Tọ́pẹ́ sí wọn níbi tó ti ń bọ̀, kẹ́lẹ̀ understand ibi tá a délé lórí ibi tí bọ̀bọ̀ ìwà gbogbo ibi tó bá ti lọ ó máa expect pé kí wọ́n fún un. Kẹ́tọ́ ka mẹ́sẹ̀gì yẹn kẹ́tọ́ ka ṣé lóòótọ́ lè fún Tọ́pẹ́ lówó láti pé kọ́ fọ́ọ̀sì Ìyá Ìjẹ̀ṣà láti sọ̀rọ̀. Good question. Tí n bá fún Tọ́pẹ́ or anybody lówó rí wípé torí pé kí wọ́n lè sọ nǹkan tí mo fẹ́, apart even from this case, tí n bá fún yàn lówó rí for this purpose, iṣẹ́ ògùn ni mò ń ṣe kógun pa mí. Àṣẹ o. Ẹ dẹ̀ gbọ́ bí Tọ́pẹ́ ṣe sọ ibẹ̀ yẹn fún bọ̀bọ̀ interview. For the purpose of wípé kí wọ́n wá sọ̀rọ̀ tí ì ṣe pé bóyá wọn náà gbẹ́jọ́ wá sọ́dọ̀ mi. Ìpè mo tún wá fún yàn lówó pé kí wọ́n sọ nǹkan tí ò yẹ kí wọ́n sọ tó yàtọ̀ sí òótọ́ kógun pa mí. Ẹ padà sí ọ̀rọ̀ Yọ̀mádé nǹkan tó fẹ́ lẹ́dì yẹn. Ẹ jọ kó tó continue, mo rò pé ńgbà tí mo ṣe ti Tọ́pẹ́ Ìbídàpọ̀ àbí Ìbídòyè yẹn níbi tí wọ́n gbé ti interview ẹ̀, tẹ́ ẹ bá gbọ́ bó ṣe ń sọ fún máa yẹn wípé Rotimi Daniel ó sáré pé òun níṣẹ́jú kan ó yá sọ fún màmá pé kó pariwo kó rẹ̀ fún ní owó. Tẹ́ bá rí ibẹ̀ yẹn ẹ ti máa mọ̀ wípé frame ní ibẹ̀ yẹn. Èmi kan surprise nígbà tí mo gbọ́ statement yẹn ní àárín pé ṣé Rotimi lè sọ bẹ́ẹ̀ ṣá? Rotimi ló ná owó ẹ̀ lórí issue yìí fún àwọn people yìí, báwo ló tún ṣe máa bribe wọn kí wọ́n lè sọ̀rọ̀? So make sense ṣá? But èmi kàn wò pé kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run. Ẹ wá gbọ́ bí Rotimi ṣe wá ń ṣe ìpè lórí point yẹn. Mo like question tí Làgbáyéjà tó béèrè lọ́wọ́ Rotimi pé ṣé lóòótọ́ ló fún wọn lówó pé kán fi bribe Ìyá Ìjẹ̀ṣà kó lè sọ̀rọ̀? Inú mi dẹ̀ dùn. Ẹ gbọ́ bí Rotimi ṣe ṣe ìpè. Ẹ ti rí i pé bọ̀bọ̀ yẹn ó ń frame gbogbo nǹkan tó ń sọ ni, but nǹkan tó pamọ́ ṣá ojú Ọlọ́run ló tó. Ẹ máa gbọ́ lọ. Ó send the message sílẹ̀ yẹn, good morning ma. Nígbà tí ó ṣì rí promise wípé báyìí pé owó máa jáde. Ó wá send message, good morning ma, this is to say a very big thank you for your support, love and kindness to me and my son. May God bless and reward you in the mighty name of Jesus. Mi ìmọye tí lady yẹn fún tó dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀, dúpẹ́ fún lady yẹn nípa òun àtọmọ ẹ̀. Now lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn lọ ní kọ́ ilé wa wọlé tí lady yẹn fi trọ́kọ́ tí ò fi pè é padà mọ́ lájọ jẹ́ àárọ̀ ọjọ́ kejì ẹ gbọ́ mẹ́sẹ̀gì tí Tọ́pẹ́ sẹ́ndì sí lady. Mo fẹ́ kí everybody farabalẹ̀ gbọ́. I want to put clear to you that you are taking sides in this matter simply because you have been brainwashed by the so-called Iluyomades. For you to just call me and just hang up since on Saturday without any reason, I think I reached to be your senior. At least I will senior you up to 15 to 20 years. And if you should put me in the shoe of your own senior brother, you will really know that you need to get back to me and let me know the way forward. Because right now, day one of the matter, I let you know that you called me. I let you to know that when you called me, that I will not let go the matter based on what the pastor did by sharing my pictures to some set of people that I am a criminal. Do not allow me. Baba Rotimi. Yes, sir. Ẹ jọ̀ọ́ má bínú pé mo kọ́ ti yín o. Ẹ jọ̀ọ́ ń tọrọ lọ. Gbogbo ẹ̀yin fans, ẹgbẹ́ yìí dẹ́yìn pé fans Rotimi Fàjà. Àmọ́ àti gbogbo yín wà bí wàá Tọ́pẹ́ wà bí. Ṣẹ́rí yòókù, a máa lọ gbọ́ lọ́dọ̀ Rotimi Daniel. Baba Rotimi, iye máa ṣe special program. Ohun tí mo fẹ́ clear mo ti clear ẹ̀. Gbogbo yẹn máa gbọ́ mi o. Mi ò sọ̀rọ̀ mọ́ lẹ́yìn èrè, màá kàn gbéyàn méjì mẹ́ta wọlé. Comment question lọ gbéyàn méjì. Ká lè parí ẹ̀. Mi ò ṣe blogger. Mi ò ṣe blogger. Ká ní Rotimi Daniel lọ sọ ọ̀rọ̀ lónìí, onílẹ̀ bá mọ̀ pé mo ya wèrè gan. Màá kí fún lónìí ni.
imagine. Èmi o. Manipulator ni bọ̀bọ̀ yẹn. But ẹ jẹ́ kí wọ́n sọ máa sọ fún Rotimi máa dẹ̀ sọ fún Àtọ́pẹ́ Rotimi. I've been warning you, be careful. I've been warning you. Èmi yé mi o. Mo lè tuntun sọ sí pé ẹni káfà ẹ̀ẹ́dẹ́ má bínú ẹ bá mi gbé Mo Samuel sókè. Agbọ̀wọlé ẹ wá dáhùn pé ẹ léèyàn kankan pé ẹ dárìn ni wọ́n pẹ́ ní wọ́n máa ń ṣòlẹ́ ṣe. Wọ́n mú òpó ni wọ́n máa bàtàlíọ̀ ní. Tí ẹ bá léyìn ọ̀pọ̀tọ̀ ṣé máa gbèrú Tọ́pẹ́ pẹ̀lú lédi yẹn lọ. So now on this part of the journey, bọ̀dá Tọ́pẹ́ máa gbé èèyàn mẹ́ta wọlé only 3 people. Àwọn so Mo Samuel dà. Ẹ bá gbé Mo Samuel send the request. Torí ẹ̀yin mọ arákùnrin dáadáa. Ọ̀rọ̀ tó lọ sọ. Abẹ́rẹ́ lógun di ẹ̀jẹ̀ bá abẹ́rẹ́ tó wà ní díẹ̀ sí abẹ́rẹ́ ti jóná báyìí. Mo Samuel máa ti drop everybody tó ń sìn. Everybody máa ti drop everybody. A máa parí ẹ̀ lọ́dọ̀ olùsọ fún gbẹ̀mí ṣe blog. Ó lè ti sọ ìdílé mi ṣe rojọ́ yìí. Mo Samuel mi ò rí yìí. Mo Samuel láyé àwọn bẹ́ẹ̀. Ẹ jọ mo fi ìyọ́nà Ọlọ́run bẹ̀ everybody. Máa bu anybody lórí péjì. Mi ò sọ Mo Samuel ẹ̀sìn bí màá. Mi ò rí yìí máa. Àlùyọ́ bá mi gbé wọn wọlé mi ò rí àfẹ́ ní orí. Ẹ tó bá búyàn bí máa fún ní èpè yìí o. Mo lè máa blog mi mo ní èpè gidi o. Má mi ní pé mi ò lè pé o. Wòlí tèmi mo sọ wípé wòlí tèmi ò ṣe wòlí alátẹnujẹ o. Mi ò dẹ̀ ráyè òṣì. Ókè mo ti rí wọn. Ẹ̀jọ̀ ń lọ ẹ̀ máa fi ẹ̀yà aláìwò yìí. Ẹ̀jọ̀ èmi ò gbádùn tó yẹ o. Ara mi ò gbalẹ̀ tó yẹ o. Fẹ́ lọ pàṣẹ òun. Ìdá mi ti máa parọ́ lórí tí mo sọ yìí o. Lórí ní ẹgbọ́ tí mo sọ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ ẹ̀jẹ̀ ọ̀yọ̀ mi ti kẹ́ sọ. Mo mọ̀ bàbá Rotimi àti gbọ́ ti Tọ́pẹ́ àti gbọ́ ti Rotimi ẹ̀yin olófòfó ẹ̀yin rìkọ́dà ẹ̀ ti gbọ́ ti kálukú. Now mi ò support anybody mo wà náà mi ò rányàn. Ohun tí mo fẹ́ bèèrè ni pé ta ló ní question fún bọ̀dá Rotimi ta ló ní question fún bọ̀dá Tọ́pẹ́ mi ò gbéyàn wọlé rà á lọ́ máa parí ọjọ́ Rotimi. Èmi ní question. Everybody o. Àkọ́bí ẹjọ́ ní sùúrù ẹjọ́ mọ́mí àdúgbòríkà kí ni ẹni béèrè lọ́wọ́ fún àwọn méjì yẹn. Number one ṣẹ́rí Mr. Tọ́pẹ́ mi ò ní nǹkan kan tí mo fẹ́ bá wọn talk to be honest because inú situation tí wọ́n wà èmi ò lè expect anything than this. Ṣẹ́rí Mr. Rotimi Daniel gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mr. Rotimi Daniel kò ṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Ẹ ṣe ìyá mi. Èmi ò ní parọ́ fún yín, èmi máa ń yọ yín wò ní mi ò ń ṣe fáǹsì yín bẹ́ẹ̀. Ẹ dẹ̀ ní kí n má máa ṣe ẹ̀ pẹ̀lú yín mọ́. Mo dẹ̀ ní kí wọ́n má ṣe ẹ̀yìn pẹ̀lú mi and the reason is that ẹ̀ ń condemn Jesus Christ. Kọ́tẹ́ ń ṣe dá o. Kọ́tẹ́ ń ṣe mo láìpẹ́ but that area of Jesus Christ mo ní kẹ́ má bà faith mi jẹ́ honestly mi ò ń kọ́ ẹ̀. Mo ní ẹ̀ta ìtúndì sí nǹkan tó bìlífù nù ẹ̀. Ẹ ti ọgbà káńtà ẹ ti gẹ̀ẹ́dẹ̀. Ṣé wá rẹ̀ ìgbọ̀ngàn mo fẹ́ bá sọ̀rọ̀? Ṣé ẹ̀ ń ja ogun? Ogun yín kọ́ lẹ̀ ń jẹ́ ń ja ogun àwọn èèyàn including this Mr. Tọ́pẹ́ ogun. Ẹ wá kíyèsára tó. Ìgbà tẹ́mí ti rú Mr. Tọ́pẹ́ ibì kan ló ti ń bọ̀. Ó ti mí ìsọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run o. Mo ti rírú àwọn bíi Mr. Tọ́pẹ́ rí dáadáa, mo ti bá wọn pàdé rí dáadáa. Mi ò sọ pé mi ò trọ́ọ̀tì wọn pé bóyá wọn ò tí ì gba Jésù gbọ́. Ṣùgbọ́n kò lè tán lára wèrè, mi ì sọ pé wọ́n yọ owó o. Nínú ọ̀rọ̀ tó ń sọ, ẹ rí i pé Mr. Tọ́pẹ́ àti jẹ àti mú ibi tó ń jẹ bá wà ló máa lọ. Because wọn ò tí ì rí ọ̀nà àbáyọ fúlẹ̀. Ẹ̀yin wá fẹ́ tọ́jú wèrè, ẹ wá ní wèrè react. Mr. Tọ́pẹ́ má bínú mò ń pòwe ni o, mo kàn ń fi ṣàkàwé ọ̀rọ̀ ni o. Mr. Rotimi Daniel kan tẹ wá ṣe tó dùn mí jù ni pé ẹ wá gbé ọ̀rọ̀ yẹn wá sí online.
ni kò gbọ́dọ̀ má gbọ́ ẹ̀sán line. ṣé ní ìgbàgbọ́ Bàbá yẹn ti blackmail yẹn gan. ṣe yẹn abẹ́lẹ̀lẹ̀ bá ti jàjà yẹn sà abẹ́lẹ̀lẹ̀ bá ti jà ìjọ tẹ́ ẹ ní wọ́n post fídíò níbì kan mo rí fídíò yẹn èèyàn kọ́kọ́ tẹ̀ mú pé Làgbáìjà mo ní kí ló dé tí Mr. Rotimi bínú pé wọ́n post fídíò ooru ni mo rí lọ́dọ̀ Yàlájẹ kọ́tù nǹkan tí Mr. Tọ́pẹ́ ṣe mí ló dáa ṣùgbọ́n ẹ̀ lè expect mọ́ọ̀jì nírú èèyàn bíi Mr. Tọ́pẹ́ because Bíbélì ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo lè ṣe ìpìlẹ̀ Mr. Tọ́pẹ́ ò tiẹ̀ tí ì rí rìpíárà kankan wọn ò tiẹ̀ bóyá kan náà ti destroy gbogbo ilé burúkú yẹn gan débi wọ́n fẹ́ lè new foundation fact ni mo sọ fún yín so Mr. please nítorí ìjọ mi ṣẹ́rí tẹ́ ẹ gbé dání Ọlọ́run kò ṣe pé mi support yín ọ̀rọ̀ gidi lẹ máa ń sọ ọ̀rọ̀ bíi Jésù yẹn nìjà èmi àti yín wà ni mi ṣe ń jókòó wò yín dáadáa àbí yóò bá mi ò yé yín wọ́n tún jà fún yín kan mò ń jà fún yín lórí péjì pásítọ̀ kan wọ́n kí wọn mo ní kó fẹ́ẹ́ òṣì sọ́hùn. mo wà bẹ́ẹ̀. ẹ wà bẹ́ẹ̀ wọ́n kọ èmi àti ilé rí àyà àlèṣọ rẹ̀ àti tẹ̀ ẹ bá èmi àwọn náà ṣòwèrè lórí eré àyè tó ìṣọ̀rẹ́ lórí bọ́ba ṣe ń tú wọn láṣìírí kárí àwọn èèyàn mọ́ bàjẹ́ mọ́ ẹja mọ́ ṣọ̀rẹ́ ní sáyé. Mr. Tọ́pẹ́ ọ̀rọ̀ kan péré ni mo fẹ́ sọ fẹ́yìn ṣe rí ọwọ́ tó bá ti bọ́ọ̀yàn rí èèyàn kì í keje. No matter what then ẹ lọ fàyè yín fún Jésù lódìdí èmi ò sọ pé ẹ jalè o mi ì sọ pé ẹ tí ì padà o ṣùgbọ́n ẹ go for deep repentance honestly believe me ẹ lọ fàyè yín fún Jésù lódìdí ẹ má fún láàbò Ọlọ́run á ràn yín lọ́wọ́. ẹ ṣe kí n mọ lẹ́yìn bọ̀ kí wọ́n rí ẹlòmíì tó sọ̀rọ̀ ọwọ́ tó bá fúnyàn ló ń jẹ rí ìyá mi tírò ọwọ́ bẹ́ẹ̀ bá ṣe nǹkan burúkú kan sọ síta anybody tí n bá ti fún ló ń jẹ rí ní nǹkan kan rí tí n bá ṣe nǹkan burúkú pé mo fẹ́ bá ẹlòmíì jẹ mo sọ síta mi ní tọ́jú bẹ́ẹ̀. ẹ ṣe gan bá kọ́ bí. mo kí everybody ìbéèrè kan péré ni mo kàn ní fún kí n tó sọ fi something sílẹ̀ Pastor Tọ́pẹ́ ẹ jọ̀ọ́ gbogbo ohun tí Rotimi Daniel sọ yìí èwo náà fi parọ́ ń bẹ̀. Pastor Tọ́pẹ́ wọ́n ní ẹ sọ̀rọ̀ o. wọ́n lè wọ ní Rotimi Daniel fi parọ́ mọ́ yín. à ń gbọ́ yín. In the first place ìjẹ́ mọ̀ pé títí ó fi sọ̀rọ̀ tó fi ká pépà tán kò dáhùn ìbéèrè tẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òótọ́ ni mo mówó fóònù yá ìjọba pé kò béèrè lọ́tí kò dáhùn ti dáhùn ẹ̀ kọ́ bá pé ó ti sọ̀rọ̀ náà ó ti ṣe. No. You never answer that question. ẹ má sọ̀rọ̀ ẹ má wà bí àìsòpò nínú ẹ má wọrí. mo ṣe bí question. ó ní kan tí mo fi pé pọ́ǹtì yẹn jọ sí. Just go straight to the answer. mo láti ọ̀sẹ̀ ẹ dá pé ṣe má wọrí máa ń tẹ́ tí mo ta pé ẹ láti dáhùn àkọ́bí máa fi Rotimi Daniel nìyẹn. Bàbá mi irọ́ pọ̀ ń bẹ̀ sà mo dẹ̀ lè sọ èyí tó jẹ́ irọ́ ń bẹ̀. ẹ sọ. ẹ sáré point ẹ má sọ story ẹ kan point ilé irọ́. nínú èyí tó jẹ́ irọ́ ń bẹ̀ sà inú mi dùn sí ẹni tó ní mo ta fídíò yẹn fún sà mo ti ṣàlàyé bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ mi ò ta fídíò mi gba £1 fún mo ti block ẹni mo ti pèsè pé mo ní lórí ọ̀rọ̀ ẹ̀ ní Rotimi Daniel tí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ sí ni owó wa ní god àti gbọdọ̀ wá bá mi dákun ní wípé mo lọ grant interview pé mi ò ṣe ìṣẹ̀ṣe mọ́ pé mo ti padà yọ sọ́dọ̀ Jésù how dare you ó wá lórí platform tó fẹ́ àti mi mọ́ ó ní Rotimi Daniel náà wà. ẹ wo nítorí ẹ wò lè ṣe kí mo ní ìwọ jẹ́ pé torí ẹ Rotimi Daniel fi ń pè mí lólè ṣẹlẹ̀ mo blog ẹ sọ fún ìtàbí jù sá jẹ́ ọ̀rọ̀ tó sọ lórí ìlú Yọ̀mádé sá ẹ jẹ́ kí torí ẹ aláwọ̀ kò sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ lórí yẹn báwo mo ṣe máa jẹ́ foundational member church ẹni sùúrù báwo mo ṣe máa jẹ́ foundational member church sá tí mo ń lọ church yẹn then wọ́n wá rí fídíò mi of my past lórí kíní wọ́n wá ń yọ mí kúrò ní platform Bíbélì tó dẹ̀ gbé sọ pé ní second Corinthians verse 7 tí ó ń tẹ̀yọ̀ bá ti jà àti bó ti tiẹ̀ dájú àti tó ti kọjá lọ àwọn ọ̀gbà then secondly mo jáde ṣọ́ọ̀ṣì sàmúwà ní bus stop kíní yẹn ṣẹlẹ̀ sí mi ní kọ̀ǹpútà fìlè mo dẹ̀ kó nìkẹ́ area boy ló wá rest
last year wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì yẹn wọn dá wọn lóògbà tó máa wá dé sà àwọn dàpọ̀ ẹni kan fún wọn lẹ́tà tí mo sọ fún yín mo wà sọ́mà president press ṣó ti ẹ bẹ́ẹ̀ òní mo fi fún ṣọ́ọ̀ṣì yẹn ẹ bèrè lọ́wọ́ wọn sàmì ò jáde bẹ́ẹ̀ ṣó ti ẹ sàmì ṣe bọ́ wa náà òní mo fi fún wọn ní bọ́mbà tó bọ́mbà bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì yẹn mo fẹ́ kọ́ bá olórí burúkú ìtẹ́lẹ̀ kó tó máa wá sí ibo ti báyìí sọ irọ́ ló pọ̀ nínú nǹkan tó gbàzà irọ́ ló pọ̀ jẹ́ ibi tí mo sọ pé ó kó fún aká fún ìyá yẹn ó kó fún aká fún ìyá yẹn ó ní kí ìyá yẹn kó lè pariwo ó ṣe voice note yẹn mo ṣẹ̀jẹ̀ sílẹ̀ àgbáyé já ó parọ́ fún yàn. mo níyẹn. Àwọn ọmọ evidence nìyẹn ó fún wa lówó ó ní kí ìyá yẹn lè pariwo. Kẹ fún ìyá lówó kó lè pariwo sọmọ nǹkan náà wà ní. wọ́n bá ní pariwo ìyẹn ò ń ṣe ẹ̀ṣẹ̀ bàmá ti dàgbà káwọn ọmọ nàìjíríà lè fún òótọ́ ni tàbí iṣẹ́ rán ni wọ́n pa pé wọ́n rí ọmọ wọn ni. kankan tẹ́mi kan fẹ́ sọ ni wípé lákòókò tẹ́ bá ní ẹ ti di àtúnbí nítorí àwíjàre kí tó tán lẹ́nu ọmọ odó ló dẹ̀ kó gbóngbóbò yẹ ẹ̀. Bẹ́ẹ̀ni o. tí ẹ̀yin iṣẹ́ tán ran yín tẹ́ bá jẹ́ iṣẹ́ yẹn dáadáa kò ní gbogbo wàhálà inú ẹ ní right láti send fídíò tán ní kẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ ni mo gbà admitted it and I beg him go beg for the 5 days. ẹni sùúrù ọ̀rọ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni sàmúgbà yẹn. ẹ farabalẹ̀ ẹ̀yẹ máa ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni ṣe láwọn àṣìṣe kan wà tó jẹ́ pé ó wà irreversible tó dẹ̀ lè ba gbogbo ìpìlẹ̀ nǹkan tó jẹ́ bá ṣe jẹ́ ẹni yìí ló kó wà rẹ̀ sílẹ̀ tó dẹ̀ fi ran yín iṣẹ́ ó dẹ̀ make sure pé ẹ wà comfortable ẹ bù kàn jàn níbẹ̀ yẹn gan ti ba gbogbo ọ̀rọ̀ yẹn jẹ́ on my own side ṣọ́rọ̀ mi yé yín báyìí lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ẹ wà careful o ẹ wà very very careful ìpè tẹ́ ẹ̀ ṣe ó ti pọ̀ jù ẹ bá lẹ̀ ti di àtúnbí bẹ́ẹ̀ ti di ọ̀tún ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ yín kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ má tún fọwọ́ ara yín ṣera yín kẹ́ ẹ tún fọwọ́ ara yín fara yín dé Sátánì lọ́wọ́ ẹ ti ṣépè jù it's too much ṣọ́rọ̀ mi yín báyẹn ọ̀rọ̀ la gbé kalẹ̀ tó dẹ̀ ti níyànjú bọ̀ yìí ṣọ́rọ̀ mi yín báyẹn èèyàn ni wá tá a bá pàdé lókè a máa pàdé ẹjọ́ sà ẹ béèrè question kan lẹ́ẹ̀kan sà pé ṣé mo ní àìjíríà èyí tó fún mà yẹn àbí pé bóyá mo mọ̀ mo tún send 50,000 ẹni sùúrù sà o he said yes and ẹ béèrè lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ kankan kò sẹ́ni sàkáǹtì mi ẹ obìnrin tó ní mò ń jẹun ṣùàṣùà ẹ sà á jẹun lálẹ́ ẹjọ́ tá a débẹ̀ mo tún jẹ àtúnjẹ yán níjọ́ kejì. àti ẹ má gbé yàn wọlé ẹyin kan tó tọ́ fún kí ẹ má gbé ìbọn wọlé pa ìjọ tó lọ lọ èmi mò ń dúró àwọn ẹ má gbé ìbọn wọlé àwọn tó ti wà mí náà ni ẹnìkan máa lọ sí orúkọ tó rúti mi dàdé má gbé yàn wọlé mi ò pẹ́ iṣẹ́ òkú ti pẹ́ jù báyìí ẹjọ́ tó lọ lọ má gbé yàn wọlé bá sọ wọlé má blọọkì ẹ o ẹ má wọlé bọ́lá lọ́tì mi ẹjọ́ bá mi hàn mọ́tò ẹjọ́ ẹni pọ̀ ẹni ó ra káàdì lórí fóònù màmá ẹ sọ ní ṣó èmi náà lè fún un. bẹ́ẹ̀ni yẹn sọ fún mi wípé Tọ́pẹ́ ìwà pẹ̀lú fóònù màmá mo ní voice note yẹn tí mi ìbá gbọ́ voice note yẹn tó ṣẹlẹ̀ mi ní sọ síta. lọ́jọ́ bóun ṣe ń bá ìyá sọ̀rọ̀ lọ́wọ́ ó sọ fún mi wípé ṣé mo trust ẹni tó fẹ́ lórúkọ jẹ́ òun lórúkọ tó lè protect. kí ẹ mẹ́bọ́yá lẹ́yìn ìyẹn mọ̀ gángan pa Tọ́pẹ́ but ó kàn ń fura pé ṣé tí òun mo rán tẹ̀lé ṣé ẹni tó in fact as a matter of fact gan torí gbogbo tantrums bọ̀bọ̀ ìdúró káàkiri lórí social media. lẹ́yìn ẹ̀rẹ́ mọ̀ wọ́n pa mi kọ́ test correction ó wà lórí page tọ́jú káàkiri tí mo sọ pé mo ti lọ sẹ́wọ̀n ó wà bẹ́ẹ̀ so ṣé lọ jẹ́jẹ́ níbo ni ọmọ ìdárọ̀ ó kà sáré pa ojú fóònù yẹn dé ìjọ kejì tán kúrò bẹ́ẹ̀ ni màmá sọ wípé àwọn wá 5,000 lórí fóònù àwọn méjèèjì dẹ̀ náà jọ lọ ẹjọ́ èèyàn mẹ́ta ń jẹun alákọ̀ọ́kọ́ ní ẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ o ìkejì ní àmìmọ̀ bó ṣàkíyèsí ṣé àmọ̀ pé wọ́n ti mọ̀ pé nìkẹta nọ́mbà bí nìyẹn ẹ̀yin méjèèjì lẹ́jọ́ lọ ìwọ ló gba fóònù yá kí ló fi fóònù yá ṣe. ok èmi yẹn ló wáyé kó wá parọ́ mọ́ láì wádìí ìjókòó ní. ó ṣe ń parọ́ máa ń pásítọ̀ kiri nìyẹn ọ̀gá ilé ìlú wa fi stọ̀. ẹ má
mi wọlé mo ti yẹ ní ṣọ́ọ̀tà lọ mo ti mo bẹ́ sí mo ti rí ẹjọ́ ẹ̀ka máa ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí RD I'm very very sorry I'm crying. Hello, I'm very very sorry. Excuse me. I am very sorry because I partly caused this mess for you. Nítorí pé mo sọ pé abẹ́rẹ́ ẹ̀ lókun ìdí. I said it. Tọ́pẹ́, you might not know because I'm not going to mention my name because o ti ń threaten everybody kiri. Wà á pa wọ́n, wà á ṣe kíní kan, ó dẹ̀ sọ pé ó fẹ́ lọ sí court. Òun fi voice note sílẹ̀. Àjọ gbé ní kàrẹ́ ni o. Mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa, ọmọ Ebenezer ni ẹ́, ọmọ onílé ọlọ́nà ni ẹ́. And you are talking about Toyin. Stop lying about Toyin. Èmi ni mo jẹ́ kí RD kó kó sí gbogbo nonsense tó kó sí i. Because èmi ni mo sọ fún pé ó ní abẹ́rẹ́ ẹ̀ ní ògùn dì. Àjọ nonsense ni o. Tó tètè ya gbọ́ dáadáa, tó mo mọ̀ ẹ́ dáadáa, mo mọ̀ ẹ́ gidi gan ni. Mi ò kàn fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn nígbà tí Tóyin ni kò lọ bá RD yẹn. Mi ò fẹ́ dá sí because mi ò ń ta sí ẹ. So mi ò fẹ́ dá sí rárá. Nígbà tọ́rọ̀ ìdẹ̀dẹ̀ tí gbogbo ẹ̀ ṣe everything. Ìgbà tí RD ti ń play kìíní yẹn, mo sọ fún mo mọ voice bọ̀bọ̀ yìí náà and everything. Mo sọ fún ẹ má worry abẹ́rẹ́ ẹ̀ lókun dì. And nígbà tó dẹ̀ gbọ́rọ̀ ọmọ ìwà, ó RD decide pé òun máa help ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún lówó. And even kí ọ̀rọ̀ ìfàkì ọ̀nà ìfàkì ọ̀rẹ́ bàtàn lọ kó tó dé, RD told him to go and look for school for his child pé òun máa sanwó ẹ̀. And he came with three bills to send RD. RD sent those bills to me and told me that we would talk about it tó bá yá. And we put everything back to our okay. So pé wọ́n rán ẹ lọ ìfàkì, wọ́n rán ẹ lọ ìfàkì, kò ní nǹkan kan ṣe because mo máa sọ fún RD gan ti lójú àánú jù. It's so emotional now. Ọ̀gá ẹ sọ̀rọ̀ owó tẹ́ ní mo gbé lórí fún ọmọ ẹ sọ. Excuse me, kò sí ètò kan mi pẹ̀lú yẹn mi ò bá yín sí bẹ́ẹ̀ yẹn. I don't want to talk about what I don't know. I'm not part of it. Lọ́pẹ́ àwọn part of it jọ, àpò ọ̀rọ̀ wa délé ni. Let me talk please. Aláìmoore ni ẹ́. Lọ́sìn ìgbà tí wàá parọ́ ní Tóyin bí báyìí. Tèmi jẹ́jẹ́ ni Tóyin dúró. Mo ti fẹ́ líǹkì sí Tóyin. Ó dẹ̀ tún mi pé ọdún mi pé Tóyin ò bóyá wà níbi iṣẹ́ ni because ìbá fúnra rẹ̀ ìbá wá sọ̀rọ̀ bí báyìí. Ìwọ ló dédé sẹ́ǹdì nǹkan sí Tóyin. Tóyin ò bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó jẹ́ kí n sọ̀rọ̀. Let me talk. Please let me talk. Wọ́n pọ̀ látọ́pẹ́ ti ṣe dáadáa sọ̀rọ̀ mo lè sọ fún yín ẹ ṣáà dàkẹ́ ẹ má wọrí àwọn èèyàn gbọ́ yín ẹ má sọ̀rọ̀ ẹ jọ bóyá mo gbọ́ yín mọ̀. Nígbà tó lọ sí fàkì Tóyin ò mọ̀ bóyá o lọ sí fàkì kò mọ anything ìwọ ló dédé sẹ́ǹdì àwọn kìnìún yẹn sí Tóyin dé nígbà tó ń rí because I asked her Tóyin nígbà tó ń rí kìnìún yẹn ipò òun wò pé èwo tún lè léyìí nǹkan kan gbọ́ voice note tó send ẹnu ń gbọ́ interview tó ṣe bọ́n wá bèrè lọ́wọ́ ẹ pé Tọ́pẹ́ Ìbíjọlá because we don't call you Tọ́pẹ́ Ìbíjọlá kíní tó gbé tó lọ ṣe interview kí ló dé tó ṣe gbójú ẹ̀ sí ìwọ ló ń gba wájú yọ tó ń gbẹ̀yìn yọ ń ṣe báyìí how the help fojú olóore gúngi Tóyin náà ẹ̀pẹ̀ wá dúró síbí ìbáyìí sìn òun parọ́ mọ́ Tóyin because Tóyin ò ẹgbà ó wá sọ pé torí owó ilé torí kinní kan ni Tóyin ò ẹgbà béèrè fídíò lọ́wọ́ ẹ̀ ìwọ ló sẹ́ǹdì fídíò sí Tóyin ìwọ náà ló kú Tóyin. Ìmọ̀ ẹ ṣe gan point yẹn Tọ́pẹ́ ṣé wọ́n béèrè fídíò lọ́wọ́ yẹn àbí wọ́n béèrè báyìí lẹ́yìn sẹ́ǹdì ẹ̀ sí wọn mọ̀ ẹ ṣe gan máa drop yẹn ẹ ṣe gan a máa fà yòókù lọ́dọ̀ Rotimi dání ẹ ṣe. Okay, Adébásóni, bá sọ̀rọ̀ lọ, Adébásóni ẹ̀ ọ̀mùt. Adébásóni ẹ̀ ọ̀mùt. Hello, ṣé nẹ́tíwọ́ọ̀kì dàbẹ̀ ṣé ń gbọ́ mi ṣe yìí o? Ń gbọ́ yìí o. Adébásóni bá ọ̀mùt ẹ̀ jọ. Ọ̀rẹ́ o, lókòtò pẹ́ bẹ́ẹ̀.
bí èṣù ìsàlẹ̀ mèrè. Àtìyànjú ẹ̀ lánàá. Ohun tẹ́mi kan fẹ́ sọ ni pé ṣe rí ọ̀rọ̀ tó wà lórí ọ̀rọ̀ Rotimi Daniel àti Tọ́pẹ́. Ipò tí Rotimi Daniel wà àti iṣẹ́ tí Rotimi Daniel ní ṣe àsọ́nà lánàá Buhari náà gbé sọ́nà náà. Àti fún láwọn point kọ̀ọ̀kan wọ́n dẹ̀ admit pé yẹn tí wọ́n wá sí àtúnṣe. Ṣé rí ipò tí Rotimi Daniel wà ipò tó wà ẹlẹ́gẹ́ ni? Wọ́n láti máa farabalẹ̀ ṣe àwọn ìwádìí dáadáa ká tó máa gbé sórí ètò. Mo ṣàkíyèsí pé wọ́n jẹ́ onínú fùfù kan, èèyàn kan. So wọ́n bí tó bá jẹ́ Ìjẹ̀ṣà, orí mi ní sí Ìjẹ̀ṣà lèmi. Ìjẹ̀ṣà Èkìtì á máa nínú fùfù. Inú fùfù àwòdẹ̀ ń pẹ́ tó bá dẹ̀ ti bínú báyìí kó máa tán wa kíákíá. But ìṣòro tó wà mí ni pé nǹkan tá a bá ti destroy ó máa ń tòrò túnṣe. Nígbà tá a bá bínú yẹn sọ ẹ jẹ́ kí bọ́lá Rotimi àgbẹ̀dẹ́sẹ̀ tán ṣe yìí kàn máa ní sòó díẹ̀díẹ̀. Irú bọ́lá Tọ́pẹ́ ní ìsinmi àti wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí. Yá ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àwọn méjèèjì yẹn àti àwọn tó ń bá wọn dá sí ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí lẹ̀yin rí sí? Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ Rotimi Awikonko Daniel àti Tèmítọ́pẹ́ Ìbíjoyè? Kí lẹ rí sọ̀rọ̀ àwọn méjèèjì? Ǹjẹ́ ọ̀rọ̀ yìí máa jẹ́ ká rí ojútùú sí ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀ṣà tó ń wá Ìyábọ̀ Yẹmisí Òbí báyìí? Wẹ́ èmi mọ̀ wípé ọba mi Èdùmàrè, ọba arínúróde, olùmọ̀ọ́kọ̀, akúkú jẹ́ kí àṣírí gbogbo ọ̀rọ̀ yìí kó tú síta. Torí pé kí ni ibi tá ò bá sí, wọ́n ní ibi tá ò bá rìn lọ́sàn-án òkùnkùn ẹ̀ ó ṣòro rìn, báwọn Yorùbá ṣe máa ń pòwe mọ́ gbàgbé òwe yẹn. So nǹkan téèyàn ò bá sí ń bẹ̀ ìwọ̀n ẹjọ́ yẹn ó ṣòro dá, but èyí tá à ń fetí gbọ́ yìí ń sìn ẹ̀yin náà fi ọkàn yín hàn lábẹ́ comment section. Tí n bá tún rí any information tí mo rí pé máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi ò ní hesitate láti mú wá. Ibi tí ọ̀rọ̀ Rotimi Daniel Awikonko àti Tèmítọ́pẹ́ Ìbíjoyè ibi tó gbé dé òun náà ni mo ní kí wọ́n mú fún yín. Wọ́n tún padà lọ sórí platform Rotimi Daniel láti lọ fọ́ gbogbo ẹ̀ ní ojú pátápátá. Tó bá ti débẹ̀ any information tí máa wúlò fún yín mo máa mú wá fún yín. Ire o.